gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Thursday November 20 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. mo kí Ọlọ́run ọba mo ṣèbò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òló àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. ẹ̀yin oníràwọ̀ iná tó kan ọ̀ràn yan Aries tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ẹ máa wà active dáadáa, tó ṣe pé àwọn nǹkan dáadáa máa ṣẹlẹ̀ nígbésí ayé yín, àyíká yín máa gbalẹ̀ fún ìfẹ́ àti àlàáfíà. léèní ó dára kí ẹ wulẹ̀ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. èní òun ṣọjọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ gbéṣẹ́ lórí kankan ju bó ṣe yẹ lọ, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí okòhun, ẹ má ṣe lè yẹ ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín pẹ̀lú. rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 tẹ́ bá jẹ́ single ó ṣeé ṣe kí ẹ mingle lọ́jọ́ tòní o. ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti wà ní ìbáṣepọ̀ kan àbí méjì, ìbáṣepọ̀ yín máa dùn àdánmọ́rán dáadáa lọ́jọ́ tòní. kódà tó bá ṣe pé misunderstanding wáyé láàrin ẹ̀yin àtìyàn lọ́jọ́ tòní, kẹwàá gbogbo ẹ̀ ṣe fẹ́ yanjú ní kíákíá ni kó má ba ṣàkóbá fún mọ́ọ̀dù yín lọ́jọ́ tòní. ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ má finú tọ́yàn rárá, ẹ má gbára léèyàn rárá lénìí. blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 a ṣe ń bí ìgbà pé kẹ́yìn náà lo àkókò àti ìgbà pẹ̀lú ọ̀rẹ́ mọ̀lẹ́bí àtàwọn olólùfẹ́ yín kẹ́ fi enjoy kẹ́ gbafẹ́. lénìí á dàbí ìgbà pé kí ẹ relax tẹ́ bá lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní, abíkíbà ṣe pọ̀ yín wọnú ara dáadáa. ọjọ́ tòní ò ń ṣọjọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ gbajúmọ̀ṣẹ́ ju bó ṣe yẹ lọ pẹ̀lú ẹ rí dájú pé enjoy ara yín kẹ́ create enjoyment time rẹpẹtẹ. ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún kí ẹ sì wà positive. white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ó ṣeéṣe kí stress fẹ́ pọ̀ púpọ̀ fún yín rẹpẹtẹ o, tó ṣe é pé ó máa dàbí ìgbà pó rẹ̀yìn tẹ́, kódà nǹkan kéékèèké lè máa ra kan yín. ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ jìnnà sí à ń bínú lójijì, ẹ rí dájú pé ẹ control bínú yín pátápátá, ẹ kàn pósí ara yín kàlàáfíà lè gba ìlà àwùjọ yín. léni kẹ́ rí dájú pé ẹ fi ọgbọ́n àtòyé tó lọ́n fún yín ṣe ohunkóhun, ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè níbikíbi tí ẹ bá wà pẹ̀lú. aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ dark blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ó ṣeéṣe kẹ́ wà confuse bákan lọ́jọ́ tòní, bóyá látàrí àwọn kan tó ṣe ń pín wọ̀nyí láti gbéṣe àtàwọn iṣẹ́ tó ti wà ńlẹ̀ rẹpẹtẹ fẹ́ mójútó bí responsibility kò sí bó tilẹ̀ òun kò rí. ẹ má neglect responsibility yín, ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa. àwọn nǹkan tó bá ṣe kókó fún yín láti mójútó kẹ́ mójútó wọn lọ́jọ́ tòní ní láti rí dájú pé ṣe nǹkan yín létòlétò. ẹ máa rí pé gbogbo nǹkan tó bá dàbí ìṣòro tó le kókó pátá lẹ máa lè yanjú ní ìrọ̀rùn tẹ́ bá fètò sí. léni kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì wà determine dára. aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ sì jẹ́ kára yín yá gágá, kára yín jí gìrì látàrí pé tẹ bá ṣe eléyìí á jẹ́ kọ́jọ́ tòní dára o. ẹ rí dájú pé ṣe dáadáa sáwọn tó gbọ̀gbà yín ká, tẹ bá ṣe dáadáa sí yàn, tẹ fìfẹ́ hàn sí yàn, tẹ ṣọ̀yàyà sí yàn lọ́jọ́ tòní, àwọn náà fìfẹ́ hàn sí yín padà, wọ́n á ṣe dáadáa sí yín padà lọ́jọ́ tòní. ó dára kí ẹ wà positive, kẹ́ rí dájú pé ẹ fi ọgbọ́n àtòyé tó lọ́n fún yín kẹ́ bí navigate ọjọ́ tòní, kẹ́ sì wà ní ìdùnnú púpọ̀ dára. blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ máa host nǹkan tó dàbí ìpàdé tàbí kẹ́ bára yín nínú ìpàdé kan tàbí nǹkan tó dàbí patí tàbí péjọpọ̀ èyíkéyìí tó jọ mọ́ social gathering lọ́jọ́ tòní. kò sí èyíkéyìí nǹkan tó bá lè ṣẹlẹ̀, ẹ rí dájú pé ẹ kọbi ara sí nǹkan wọ̀nyí, ẹ bá wọn mọ̀lẹ́bí ṣe, ẹ bá wọn olólùfẹ́ yín ṣe, ìyẹn á bí kí ìbáṣepọ̀ yín kó dánmọ́rán dáadáa ju tàtẹ̀yìnwá lọ. ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pẹ̀lú. green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ó ṣeé ṣe káwọn ìdíwọ́ dènà kan tàbí nǹkan tó dàbí ìṣòro kan kó jẹyọ bóyá látara ọ̀rọ̀ mọ̀lẹ́bí. bẹ́ẹ̀ sì tún ló ṣeé ṣe kí àwọn kan tẹ máa náwó lé lórí kó pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní. gbogbo nǹkan kí nǹkan tó bá dàbí iṣu èyíkéyìí tó bá wáyé láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí àbáwọn tó súnmọ́ yín gbogbo ẹ̀ pátá ló máa yanjú pátápátá kílẹ̀ tó ṣú. ẹ rí dájú pé ẹ ṣọ́wó ná lọ́jọ́ tòní o kẹ máa náà ná àpà kẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ dára èyí máa bí kọjọ́ tòní dára púpọ̀. ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. ẹ rí dájú pé ẹ̀kan jújú bó ṣe lọ lórí ohunkóhun ẹ mú sùúrù lò kí ẹ sì tẹpá mọ́ṣẹ́ lénìí pẹ̀lú. aago 9 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní àìbalẹ̀ ọkàn máa wà fún yín. á dàbí ìgbà pé ẹ̀ tiẹ̀ ní motivation ẹ̀ tiẹ̀ ní ìgboyà kankan rárá. ó dára kí ẹ bẹ́ ènìyàn kan tó súnmọ́ yín kí ẹ bá a sọ bó ṣe ń ṣe yín bóyá ẹni náà lè fún yín lámọ̀ràn tó máa ràn yín lọ́wọ́ púpọ̀. láàyè iṣẹ́ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ kẹ má kọbi ara sí nǹkan kíkan tó bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ yín rárá. ẹ sì máa lo àkókò àti ìgbà rẹpẹtẹ púpọ̀ jù lórí fóònù lọ́jọ́ tòní kó má bàa fa distraction fún iṣẹ́ yín. ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ tí ó kàn yín. ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì create àkókò láti fi ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ èròpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ó ṣeé ṣe kí ẹ wà worried bákan kẹ wà confused bákan lọ́jọ́ tòní. ọjọ́ tòní máa dára púpọ̀ tẹ bá lè wòye sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín kẹ wòye sí àwọn nǹkan tó ń fa àwọn nǹkan wọ̀nyí kẹ sì wá solution lé lórí bóyá kẹ ṣàlàyé bó ṣe ń ṣe yín fún ènìyàn kan tó súnmọ́ yín kẹ ṣàlàyé fún wọn bóyá ó ṣeé ṣe kí wọ́n wá solution fún nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín yìí. ẹ mọ́kàn ara yín balẹ̀ kẹ gbà láfíà láàyè ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí kẹ sì rí dájú pé ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 presence yín níbikíbi lọ́jọ́ tòní ó máa jẹ́ ètò ṣe é pé ó máa wà meaningful dáadáa. ìdúró yín níbikíbi ó máa jẹ́ ètò ṣe é pé á mú nǹkan dáadáa wá fáwọn tẹ́ wà pẹ̀lú wọn lọ́jọ́ tòní. ẹ rí dájú pé ọ̀rọ̀ àwọn èèyàn tó bá rọ̀gbà yín ká lọ́wọ́ tó bá nílò ìrànlọ́wọ́ tẹ́ bá wà capable ẹ ràn wọ́n lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. wọ́n appreciate yín wọ́n á dúpẹ́ pé òkun ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú kẹ lè ráǹfààní àtòrè gbámú ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ sì ṣe gbogbo nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún pẹ̀lú. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ láwọn kan tó jọ mọ́ àìlera kéékèèké kan bíi health issue díẹ̀díẹ̀ lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ jẹun dáadáa ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ jẹ gbogbo nǹkan tó bá ti ní ṣúgà rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ kó má bàa ṣàkóbá fún ìlera ara yín. léèní ẹ gbájúmọ́ bí ìlera ara yín ṣe fẹ́ jí pépé ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì má gbàgbé láti gbájúmọ́ ìlera ara yín dáadáa lọ́jọ́ tòní. light purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí oṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. ire o.